nǹkan márùn-ún tó ṣeé ṣe kí o má mọ̀ nípa hajj. Hajj jẹ́ iṣẹ́ mímọ́ fún àwọn ẹlẹ́sìn Ìsìláàmù tó sì lé ní mílíọ̀nù 2 èèyàn tó máa ń kóra wọn jọ sílùú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia láti ṣe ìjọsìn lọ́dọọdún. Ọ̀kan lára òpó márùn-ún ẹ̀sìn Islam òun ni hajj máa jẹ́, tí ó sì jẹ́ dandan fún mùsùlùmí tó bá ní agbára rẹ̀ láti ṣe ó mà kéré tán ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé rẹ̀. Hajj jẹ́ ọ̀kan nínú ìpéjọpọ̀ àwọn ẹlẹ́sìn tó pọ̀ jùlọ lágbàáyé tí ọ̀pọ̀ èèyàn sì ń wá sí Mẹ́kà láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé láti ṣe iṣẹ́ hajj. Ìlú Mẹ́kà ó mà jẹ́ ìlú tí wọ́n ti bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ibi tó ti tẹ́wọ́ gba ìwé mímọ́ alukuriyani. Ìlú yìí ni ibùdó fún Kaaba. Èyí ni àwọn márùn-ún tó jẹ́ ìyàlẹ́nu tí o kò mọ̀ nípa hajj. Àkọ́kọ́ ni Kaaba. Iṣẹ́ hajj ọdọọdún ó mà jẹ́ ọ̀kan lára òpó Ìsìláàmù, bó tilẹ̀ jẹ́ pé ìdáríjì lè wà fún ẹnikẹ́ni tó gbàgbọ́ pé ẹ̀sìn dá lórí Ànábì wa Muhammad, olùdásílẹ̀ ẹ̀sìn náà. Ẹ̀wẹ̀, iṣẹ́ hajj yìí ó ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé Ànábì Ibrahim, ẹni tí ìgbàgbọ́ wà pé òun ló kọ́ Kaaba ọ̀hún. Iṣẹ́ hajj dá lórí bí ó ṣe fẹ́ fi ọmọ rẹ̀ ọkùnrin bó ṣe fẹ́ fi ṣe ìjọsìn fún Ọlọ́run Allah láti lè fi ara jì fún Ànábì Ibrahim. Ó ní ọ̀pọ̀ mọ̀ sí Abraham ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó sì jẹ́ èèyàn pàtàkì fún ẹ̀sìn méjèèjì. Bí àwọn òpó yòókù bó ṣe tako kí akọ àti abo kó jọ wà papọ̀ lásìkò ìjọsìn bíi ti mọ́sálásí, kò sí irú èyí lásìkò hajj láàrin ọkùnrin àti obìnrin. Ẹlẹ́kejì ni ìmúra tó yáàyì. Àwọn tó lọ sí Mẹ́kà wọ́n ní ìlànà aṣọ tó yẹ kí wọ́n tẹ̀lé lásìkò hajj, èyí tó ṣe àfihàn ìdọ́gba àti mímọ́. Àwọn ọkùnrin wọ́n máa ń wọ aṣọ funfun bí ọ̀pá méjì tí wọ́n ń pè ní ihram, tó túmọ̀ sí ìdọ́gba àwọn onígbàgbọ́ láì wo ipò tí èèyàn náà wà. Àwọn obìnrin kì í wọ aṣọ funfun bíi ti àwọn ọkùnrin, ṣùgbọ́n wọ́n máa ń wọ aṣọ tí yóò bo ara wọn, wọn yóò sì borí, ṣùgbọ́n wọ́n lè ṣí ojú wọn sílẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ta ńbẹ̀ ni gígùn òkè. Ọ̀kan lára iṣẹ́ pàtàkì hajj ni tawaf, tó ní í ṣe pẹ̀lú yíyí Kaaba ká ní ìgbà méjì. Ìbẹ̀rẹ̀ iṣẹ́ hajj àti ní òpin rẹ̀ ó ní èyí máa ń wáyé o, ṣùgbọ́n ǹjẹ́ o mọ̀ pé ọ̀nà mìíràn wà tó ní í ṣe pẹ̀lú gígùn òkè? Lára iṣẹ́ hajj ni ṣíṣe àbẹ̀wò àti rírìn ní ìgbà 7 láàrin òkè Safa àti Marwa, èyí tó wà ní Masjidil Haram, èyí tó wà fún ìrántí ìnira Hajar, ìyàwó Ànábì Ibrahim tó sá láti òkè méjèèjì ní ìgbìyànjú láti wá omi fún ọmọ rẹ̀. Ẹlẹ́kẹ̀rin bẹ́ẹ̀ ni òkè Àràfá. Kaaba jẹ́ iṣẹ́ pàtàkì nínú iṣẹ́ hajj. Bákan náà ni òkè Àràfá tó wà ní ìta Mẹ́kà. Àwọn èèyàn yóò tú síta látìgbà tí oòrùn bá ti jáde, tí wọn yóò sì máa gba àdúrà, kíka alukurihani àti nǹkan mìíràn fún àdúrà. Agbègbè yìí ó jẹ́ agbègbè tó ṣe pàtàkì fún Ìsìláàmù gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Ìsìláàmù. Ibí yìí ó ní Ànábì Muhammad, òun ló ti ṣe ìwàásù ìkẹyìn rẹ̀. Adúàgbòlúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o. A kú ìsinmi òní, ìsinmi ayọ̀ òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o.